lóbìnrin ni ọmọ Fìjàbí o ọmọ baálẹ̀ Fìjàbí onílẹ̀ obì ọmọ ọlọ́yẹ̀ mọ̀yìn ńlẹ́ o ọmọ ajílòrù kan bẹ́bẹ́ ọmọ ọ̀bẹ rírì lóògùn ṣebí tájá tí ẹran nífẹ̀ẹ́ ní lójú ẹ̀ ní àṣeyí sàmọ́dún o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o alájà Shakirat bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o alájà Shakirat bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ó ti sọdún òyì ó ṣe tàmọ́dún òní sọdún ìbànújẹ́ ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè o ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ó ti sọdún èyí ó ṣe tàmọ́dún òní sọdún ìbànújẹ́ ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè. ọmọlẹ́wà chanta mo tún ti dé orí mi àfire happy birthday to you o alájà Shakirat Aramide àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ló sì mọ̀ ṣe ilé ló bá wà ní owó òde ìyàrá ló bá wà ní owó ọ̀dẹ̀ ẹ̀yìnkùlé ló bá wà kó wọ̀ kánkán ilé o alájà Shakirat mo ní bẹ́ẹ̀ tí ẹ bá ṣe ń já kó o má ṣe mí kan rárá nítorí àlẹ́ájà Ọlábísí Àròsky bèbí ló rán mi wá ire ni mo mú wá lọ́jọ́ tòní o alájà Shakirat ire lójú owó ń rí ojú rẹ ó mọ̀ ríre ní lágbára dání mọ̀ gbàgbé ẹni ọmọ Fìjàbí o ọmọ baálẹ̀ Fìjàbí ọmọ akánimọ́lé ògìdọ́kùnrin ọmọ ságúnmọ́ ọmọ lámìṣe àgìdì ogo lójú ogun ọmọ sákìtì wọ́nyìn àfijú wọjà gbẹ̀ndéke ọ̀bùn wọjà pàṣẹ ọ̀sẹ̀ Fìjàbí má síwájú ogun baálẹ̀ Ìbàdàn má kẹ́yìn ogun arìn gbọ̀ngbọ̀n láláwọ̀ ẹkùn ń gbé o ikú kì í pa láwọ̀ ẹkùn láàrin ogun Fìjàbí ìwọ ló sọ̀rọ̀ láwùjọ àná o ọmọ Fìjàbí mo ní ọmọ gbóhùn ẹnu mi ṣe bá alájà Shakirat Ọlábísí ló rán mi wá ó ní ìwà bóun kẹ́gbọ̀n òun tí ń sọjọ́ bí lónìí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ló sì mọ̀ ṣe yèyé Adéyínká ò mo ní o mọ̀ gbóhùn ẹnu mi ṣe bá jí Shakirat náà ló rán mi wá ó ní bó o ti sọdún èyí ó mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba jẹ́ ń súré o jẹ́ ń súré wá lọlé àwọn bàbá tó bí ọlọ́mọ ṣébàdàn ní ṣe ilé àwọn bàbá tirẹ̀ ń bá délé arólù o ń bá lọlé arólù ń bá délé arólù o ń bá lọlé arólù òjò lóró tí yóò dá o ń bá délé arólù ń bá délé arólù o ń bá délé arólù ń bá délé arólù o ń bá délé arólù òjò lóró tí yóò dá o ń bá délé arólù. Ìbàdàn Mèsì ọ̀gọ́ nílé Olúyọ̀lé. alájà Shakirat mo ní o mọ̀ gbọ́ bó ṣe ń porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ jẹ́wọ́ ọlọ́mọ lágẹ̀lú ọmọ òwò àpàtà tó ń fìdà tí ń pa ọta sí ilẹ̀ kíjà ó tó dé ẹni tá a bẹ̀ pé kó mọ́ jagun mọ́ títún léwọ́ ogun ìwọ ọlọ́mọ Ìbàdàn ọmọ àjòrò sùn ìwọ ọlọ́mọ ẹni tó múra ìjà sílẹ̀ kíjà ó tó dé ìlú tí ò ní gbónílé ìlú Ìbàdàn tí ò ní gbèdéke ọba ìwọ ọlọ́mọ Ìbàdàn ọmọ àjòrò sùn Ọ̀wá ló ní ìlú Ìjẹ̀ṣà Aláké ló ní ìlú Ẹ̀gbá irú wá ògiri wá ló gbilẹ̀ nìbàdàn tẹ̀yìn ìlú Olúyọ̀lé ìlú Ológun ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olókè gbàǹgbà náà ni mò ń perí lọ́wọ́lọ́wọ́ ìwọ lọmọ Ìbàdàn ọmọ àjòrò sùn àgbàlá Ògúnmọ́lá ju oko bàbá ẹlòmíì lọ ìwọ lọmọ ará Ògbójò ará Ògbójò wọn kì í fọkọ́ náà lẹ̀ ní ìgbàlẹ̀ o béèyàn bá fọkọ́ náà lẹ̀ ní ìgbàlẹ̀ tó sá bàbá rẹ̀ lọ́kọ́ mo lẹ́mi ò ní fọkọ́ koko bàbá mi iwájú Ológbòjò ìgbégún ẹ̀yìn Ológbòjò ìgbégún ni ọ̀tún Ológbòjò ìgbégún òsì Ológbòjò ìgbégún ni mo òkè mo ò sàlẹ̀ èmi ò rí bí wọn kẹgbẹ́
gún sí mọ́ ìwọ lọmọ ológbòjò sọ́bọ́ lọ́yọ̀ kí ọmọ àríkè yàn. alájà Shakirat mo kí ọ kú ọdún mo kí ọ kú ìyèdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe bẹ́yìn òkí nílé bàbá kó mọ̀ nílé ìyá o ṣebí jẹ̀bú ní sí ilé yèyé tó bí ọlọ́mọ. wọ́n bá jẹ̀bú relé ọmọ alárẹ̀ o 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 wọ́n bá jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. ṣebí jẹ̀bú rẹ̀ mọ ní ìṣẹ̀lẹ̀ yèyé tó bí ọlọ́mọ ìwọ ọlọ́mọ ìmọ̀lẹ́ ọmọ gbogbo ẹbọra o ọmọ ìmọ̀lẹ̀ tí ń jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ọmọ ẹ̀lúkú mẹ́ẹ̀dẹ́mẹ́dẹ́ ará ìráyè ìwọ lọmọ egúngún ọmọ ẹbọra ìwọ lọmọ ẹgbàágbèjì òrìṣà ṣebí iye tó bí ọlọ́mọ náà ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ ìwọ lọmọ ọba lúfọn ọmọ ìmọ̀lẹ̀ tó kóyún ọmọ rẹ̀ sódò ṣebí wọ́n lọmọ bó pọ́n re apẹ́jẹ àìpọ́n re apẹ́fà egúngún aríwọ̀nyọ̀ èbìrẹ́ lónìí ilẹ̀ rẹ nílé iye tó bí ọlọ́mọ ṣebí wọ́n lọmọ onígbò mọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ àjèjì kájèjì tó bá wọ gbòòrò yóò dé ní ẹbọra nílé iye tó bí ọlọ́mọ. alájà Shakirat Aramide àwọn ti Canada connection yèyé Adéyínká mo kí ọ kú ọdún mo kú ọ kú ìyèdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe báwọn àbúrò rẹ ní kí ọ àwọn ti Canada connection látòrí ajá Falilat Àpèkẹ́ aya Olúmẹ̀gbọ́ nílùú Èkó ajá Adiat Olúkẹ́mi aya Lukman Taiwo ajá Nafisat Ọlájùmọ̀kẹ́ Àṣàbí Adé náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ aya Lukman Ali Balógun ajá Ọlábísí Shakirat aka Aroski baby finest ìyá dáadáa ṣebọ́n ló rán mi wá ó ní n bóun kí ọ kí n bóun kí ọ ó ní bó o ti sọdún èyí ó mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba àwọn àbúrò rẹ tí mo dárúkọ ní kí ọ àwọn ti Canada ẹ kú ọdún ẹ kú àṣeyẹ àṣeyí sàmọ́dún o alájà Shakirat Aramide àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ ṣe orógbó ló ní ká ẹ gbọ́ bí olúgbógbó tìrìgbó òun ló ní ká ẹ gbọ́ bí olúgbógbó tìrìgbò bẹ́ẹ̀ ti sọdún èyí ẹ mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba ẹ ò ní rí kú ọkọ ẹ ò ní rí kú ọmọ iṣẹ́ yín ò ní diṣẹ́ oníṣẹ́ ọ̀nà yín ò ní dọ̀nà lọ́nà lágbára dánimọ̀ gbàgbé ẹni tó ń bá wọn béèrè pé ta ní ìkọrin ewì sétí ọmọ aráyé mo ò lọ́mọlẹ́wà lèmi jẹ́ ọmọlẹ́wà Jàǹtàṣá lórúkọ tèmi bó o ti wá sọdún èyí ó mọ̀ sàmọ́dún ní lágbára Ọlọ́run ọba.